Okay, it's here again. Ogbomoso Cradle Carnival 2025 this December. All right, it's going to be loud again, lovely. I'm inviting you all to please come and merry with us. Come and have fun. Come and see culture. Come and see the tradition from the root. Yeah, I'll be expecting you there at Ogbomoso Cradle Carnival 2025. I'll be waiting for you there. I would like to invite all sons and daughters and our well-wishers of Ogbomoso land to come home for 2025 Ogbomoso Cradle Carnival. You are all invited. The Ogbomoso Cradle Carnival 2025 is scheduled to take place from December 18th to 22nd of December 2025. The event is a cultural celebration designed to promote Ogbomoso's heritage and unity. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعناك يا معين وبك نستعين وإيدنا يا هادي إلى صراطك المستقيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم Alhamdulillah wa salatu wa salam ala rasulillah. Adáwọ̀pẹ́ fún Ọlọ́run. Àlékún ìkẹ́ àti ìgẹ̀. Ọlọ́run kí ó bá mú bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì tí ó láfiwé tí ó láfijọ. Ànábì tí ó tí àbòsí nínú ọ̀rọ̀ ẹ̀. Yá sí pé gbogbo ẹni tí ó bá lóhun ṣe súnnà kankan lónìí, tí a bá ti bá àbòsí nínú ọ̀rọ̀ irú ẹni bẹ́ẹ̀, ìyẹn ó jẹ́ kí ó yé wa pé irú ẹni bẹ́ẹ̀ ó ṣe onísúnnà aládàá pè mọ́ra súnnà ni. Gẹ́gẹ́ bí àkọlé ọ̀rọ̀ mi wípé ọ̀rọ̀ Ìmámù Ògbómọ̀ṣọ́ àti Rábítà gẹ́gẹ́ bí àwọn fídíò tí ó ń go viral lórí social media láti àná. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àbòsí àti ìfẹ́ ẹnu nígbà míì àbí àpọ̀jù ìfẹ́ kò kí ń jẹ́ kí a mọ̀ bó ni a ti dá sí ọ̀rọ̀. Ìmọ̀ ń wá jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ kó sínú ṣubuhat. Ìmọ̀ ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ó jẹ̀bi. Torí pé gbogbo ohun tí èèyàn bá ti fi àbòsí àbí ìfẹ́ ẹnu àbí ìfẹ́ téèyàn bá ti fi dá sí, àkọ́kọ́ ni pé irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ kì í níyanjú. Ẹlẹ́ẹ̀kejì ni pé irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ kì í látúnṣe. Naam, ọ̀rọ̀ nípa fídíò Ìmámù Ògbómọ̀ṣọ́ Àfáà Tọ́lá tí ń lọ tí ń bọ̀ lórí social media láti àná, tí mi bá ṣe mistake, ọ̀pọ̀lọpọ̀ comment ni ó ń bẹ lábẹ́ láwọn èèyàn ti kọ́mẹ́ǹtì lérí ọ̀rọ̀ yẹn. Naam, kí ni view ti tèmi lórí ọ̀rọ̀ náà? Àwọn kan sọ pé àkọ́kọ́ ni pé mo fẹ́ jẹ́ kí ó hàn sáwọn èèyàn, mo dẹ̀ fẹ́ kó hàn sí àwọn Rábítà àbí kí ní àwọn Rábítà pé àwọn onífẹ̀ẹ́ inú kọ̀ọ̀kan ń bẹ láàrin wọn.
àbí kí n ní àwọn mùzẹ́bízẹ̀bí náà kọ̀ọ̀kan ń bẹ láàrin wọn. Because allegation tí Mudiru fi kan àfáà Tọ́líà, ibi tá ti kọ́kọ́ gbé ọ̀rọ̀ yẹn ni pé ṣé wọ́n ṣe àbí wọn ò ṣe. Náà ìyẹn ó mú wa lọ síbi pé gbogbo tí wọ́n ní àfáà Tọ́líà ṣe ó ní wọ́n ṣe. Mo máa ń sọ̀rọ̀ kan pé ẹjẹ́ kò nídìí ìfẹ́ ẹnu, ẹjẹ́ kò níbi ọ̀rọ̀ ìfẹ́ pé mo láìkì lágbájá, ẹjẹ́ sọ ọ̀rọ̀ òdodo torí pé àsíríkù láyà tahadad. Òdodo kò lódiwọ̀n, kò sí ní pé déédéé bó ti yẹ kẹ́ sọ ní àbíbi tẹ́ ẹ gbọ́dọ̀ sọ mọ́ ní. Gbogbo allegation tí Mudiru fi kan àfáà Tọ́líà gbogbo ẹ̀ ni wọ́n ṣe. Gbogbo alárí kílípù náà nígbà tí ń go viral tí wọ́n mú àfáà Tọ́líà lọ bẹ̀ Mudiru Markaz. Ìta padà gbọ́ nígbà táfáà Tọ́líà dé Ògbómọ̀ṣọ́ padà ní pé ìmáàmù Ògbómọ̀ṣọ́ kọ́ ló lọ bẹ̀ Mudiru Tọ́líà ni pé aṣáàrí pé àwọn wọ fìlà lọ ní fine. Ìyẹn láàrin àwọn àti Mudiru nìyẹn. Nínú allegation tán fi kàn wọ́n, ó ní pé àfáà Tọ́líà ní mufti tí wọ́n yàn ní Ìwó ohun gangan ni mufti ilẹ̀ Yorùbá. So statement tí bàbá kan nínú àwọn bàbá wa tí wọ́n sọ nínú rábítà ń pé àfáà Tọ́líà ṣe Mudiru, àfáà Tọ́líà díẹ̀ ti ní pé ọ̀rọ̀ táwọn sọ yẹn bí àwọn ti rò bẹ́ẹ̀ kọ́ làwọn ti rò, ọ̀rọ̀ yẹn ò wà relevant. Bàbá yẹn wá ń sọ̀rọ̀ lọ bí pé bí ìgbà tó já sí pé Mudiru ni àfáà Tọ́líà ṣẹ̀. Mudiru kọ́ là àfáà Tọ́líà ṣẹ̀. Àfáà Tọ́líà ṣẹ̀ Mudiru pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n sọ nípa ìmáàmù Ògbómọ̀ṣọ́ lọ kí mú ó lọ bẹ̀ Mudiru, ìmáàmù Ògbómọ̀ṣọ́ ò lọ bẹ̀ Mudiru. Ìyẹn àárín àwọn àti Mudiru ni. Àfáà Tọ́líà ṣẹ̀ gbogbo rábítà. Àfáà Tọ́líà dẹ̀ sọ pé gbogbo rábítà ẹ̀ wà relevant. Ìtàn sọ ìtumọ̀ ọ̀rọ̀ wọn nìyẹn. Because in tí Mudiru sọ ni pé àfáà Tọ́líà ń takò rábítà. Ẹ jẹ́ kémi àti yín ẹ jẹ́ ká bira wa, gbogbo alájọ gbọ́ fídíò kílípù tí àfáà Tọ́líà sọ ní Ìwó ń pé mufti tí wọ́n yàn ní Ìwó yìí o, mufti Ìwó yìí o pẹ̀lú ń tán ṣe o, àwọn gangan ni mufti ilẹ̀ Yorùbá. Ta lẹ fẹ́ máa twist ọ̀rọ̀ fún? So understatement ni statement ń pé Mudiru ni àfáà Tọ́líà ṣẹ̀. Mudiru kọ́ ni àfáà Tọ́líà ṣẹ̀. Àfáà Tọ́líà rọ́bìṣì gbogbo tí ń jẹ́ rábítà. Mudiru dẹ̀ ní ò lè máa takò wá kó o máa tẹ̀lé wa káàkiri. Mùsẹ́bíṣẹ̀bí náà ni máa ń ṣe báwọn. Kò sí tí bàbá yẹn fi sọ tán sọ. Mudiru gbọ́n púpọ̀, Ọlọ́run gbọ́n bàbá yẹn. Bẹ́ẹ̀ ni báwo lè yóò ṣe máa takò èèyàn tó sì máa tẹ̀lé. Àfáà Tọ́líà sọ wọn ò dẹ̀lé láwọn ò sọ náà tí wọ́n tún sọ ní pé ibi táwọn sọ lọ àníyàn táwọn fi sọ kọ́ ni táwọn fi àníyàn ò lè fẹ́ káwọn èèyàn fi gbọ́ yín. Àníyàn ò lè fẹ́ káwọn èèyàn fi gbọ́ yín. Ẹni mufti ilẹ̀ Yorùbá, mufti Ìwó ohun gangan ni original mufti ilẹ̀ Yorùbá. Àwọn rábítà dẹ̀ ló yan mufti ilẹ̀ Yorùbá. Ṣé àfáà Tọ́líà ò takò rábítà? So mo rò bí ó yẹ kí rábítà fúnra lára wọn yẹ kẹ́ ẹ fura. Àwọn mùsẹ́bíṣẹ̀bí náà kọ̀ọ̀kan ń bẹ láàrin yín because statement Mudiru làfáà Tọ́líà ṣẹ̀. Mudiru kọ́ làfáà Tọ́líà ṣẹ̀. Ọ̀nà tí àfáà Tọ́líà gbà ṣẹ̀ Mudiru ọ̀tọ̀, ọ̀nà tí àfáà Tọ́líà gbà ṣẹ̀ rábítà ọ̀tọ̀. Àfáà Tọ́líà ò wá tún ṣe rábítà lásán, wọ́n rọ́bìṣì gbogbo tí ń jẹ́ rábítà. So kí ni àfáà Tọ́líà ń ṣe lọ́dọ̀ yín tòótọ́? Tí àfáà Tọ́líà bá ní rábítà o
wọn ò ní àṣẹ láti yan mufti ilẹ̀ Yorùbá, àbí mufti tí rábítà bá yàn a ní pè ní mufti ilẹ̀ Yorùbá, kí láàfáà Tọ́lá ń wá ní rábítà? Gbogbo ẹ̀yin tẹ̀sí wẹ́lkọ̀mù wọn ní rábítà, kí lẹ wẹ́lkọ̀mù wọn fún? Ntẹ́mi fẹ́ jẹ́ kí ó hàn sí ọ̀pọ̀lọpọ̀ ní pé àfáà Tọ́lá olóṣèlú ni wọ́n, gbogbo ìṣesí wọn ti jẹ́ kí ó hàn sí ọ̀pọ̀lọpọ̀ ní pé politician ni wọ́n, because olóṣèlú ni máa ń ṣe bá ti ṣe yẹn. Olóṣèlú ni ó sọ pé ilé yẹn àwọn tí ń bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ṣe yẹn dáadáa o, ìjọ tó bá nídìí wọn yóò sọ pé yẹn dáadáa ni wọ́n. Ìdẹ́bi ni pé yóò tó sọ pé òun ṣe yẹn dáadáa yẹn sójú ń dùn ni àbí kò rí ìjẹ́ yẹn dáadáa yẹn lára wọn. Èmi mo wá sọ nínú ọ̀rọ̀ mi lọ́pọ̀lọpọ̀ bá ń pé ta la fọ́jú ń tàn tó lóun ń sùn. Ẹ dákun, nígbà tí afọ́jú ó sùn, kí ni ń wò, kí ni ń rí? Mo dẹ̀ ti sọ̀rọ̀ yìí ti pẹ́ ń pé gbogbo ọ̀rọ̀ kéèyàn dá sí, ọ̀pọ̀lọpọ̀ àádásọ̀rọ̀ tí ó kànyàn ní sún àfáà Tọ́lá adé gbogbo rọ́bìṣì yìí. Àfáà Tọ́lá akọ́ná wá rọ́bìṣì ìlú Ògbómọ̀ṣọ́, àfáà Tọ́lá ń kó àbùkù bá ìlú yẹn. Ẹ wo irú àbùkù tán fún wọn, àmọ́ ìlú Ògbómọ̀ṣọ́ kọ́ ni wọ́n kó àbùkù bá, because wọn ò wé láwàní lọ. Àfáà Tọ́lá lábùkù bá kìí ṣe ìmámù Ògbómọ̀ṣọ́. Bọ́n ti sọ níjọ́ kìíní àná ń pé àwọn òwe láwà ní ìmámù lọ, bẹ́ẹ̀ náà ni lọ́tẹ̀ yìí wọn òwe lọ. Torí páwọn náà mọ̀ ń pé irun tó ṣẹlẹ̀ yẹn ó ṣẹlẹ̀. So gbogbo ohun tí ń jẹ́ àpapọ̀ rábítà, ẹ fura o, ẹ fura o. Àwọn Yorùbá ní bónílé ò fura ó lé ó kó. Èèyàn ò lè máa takò yẹn tòótọ́, kéèyàn ó máa nígbà fún téèyàn bá ṣe, kó sì lóhun ṣe tèèyàn. So ìmámù Mùdírù kọ́ ni àfáà Tọ́lá ṣe o. Gbogbo àti àbá ń lọ sí abẹ́ pé Mùdírù làfáà Tọ́lá ṣe, àfáà Tọ́lá ò ṣe Mùdírù. Mùdírù sì ní personal issue pẹ̀lú àfáà Tọ́lá. Gbogbo rábítà làfáà Tọ́lá ṣe, which is rábítà làfáà Tọ́lá ní issue pẹ̀lú. Ẹ interrogate wọn, kí ni wọ́n rí tó fi wá ru ọwọ́ pẹ̀lú statement yẹn. Bọ̀ èmi máa ń ṣe tó bá tó fi sọ statement yẹn, òun náà ni pé àwọn Ìwó làwọn kọ́kọ́ nígbà tọ́rọ̀ ìmámù ṣẹlẹ̀, àwọn tán kọ́kọ́ support wọn lọ́nà èrú ló jẹ́ káwọn náà ó support wọn lọ́nà èrú. That is it. That is it. Àwọn tán support wọn lọ́nà èrú làwọn náà làfáà Tọ́lá náà fi support jẹ́ mufti yẹn lọ́nà èrú, because ọba ṣe yẹn mufti tí wá di mufti ilẹ̀ Yorùbá. So rábítà, ẹ fura, kí n tẹ iṣẹ́ tẹ́ ṣe àbí n tẹ́ fọwọ́ kójọ kẹ́ mọ́ fẹsẹ̀ dánù. Ẹ fura o, torí bó nílé ò bá fura olè ó kó. Gbogbo ibi tí àfáà yìí wọ̀ lánàá lọ òwòbò ló ti kù lónìí. Olóṣèlú ni wọ́n. Olóṣèlú ṣe sọ̀rọ̀ tí etí ò ní ronú kí ni gravity ọ̀rọ̀ tóun sọ àbí ọ̀rọ̀ tóun fẹ́ sọ yìí kí ló lè bí. Ṣé o já kúmọ̀lù sọ̀rọ̀ kan, mo post àwọn yẹn tó ti ń ṣépè, àwọn yẹn ti ń bú wọn láwọn aláìnílàákàyè, àwọn tí wọn ò lè dánú wò nípa téèyàn máa fi mímbà rí ṣe. Èyí fi mímbà rí sọ̀rọ̀ personal issue, personal problem. Ọ̀rọ̀ Ọlọ́run àti ànábì wa Muhammad lèyẹn máa ń sọ lórí mímbà rí. Èpè ṣe èyẹn ṣe ṣépè lórí mímbà. Ẹ wá allocation míì fún irú nǹkan báwọn
kò ní jẹ́ orí mímbà rí. So àbòsí ni kéèyàn sọ pé mùdírù mọ́ríkàzì ni àfàtọ́lé àṣẹ, àfàtọ́lé àwòṣẹ mùdírù mọ́ríkàzì, mùdírù ò sì rí títí ẹ̀rọ kò wọ́ torí pé gbogbo orú nǹkan bá ń kò wá relevant sí mùdírù. Ó yá sí pé ọ̀rọ̀ ìmọ̀ ló bá rán ni bàbá yẹn lè fọ́ ọ lésì, wọ́n lè sọ̀rọ̀ lérí ẹ̀. Àmọ́ kéèyàn sọ pé mufti tí rábítà yàn kìí ṣe original mufti ilẹ̀ Yorùbá, ẹ ronú sí i. The same person yìí náà ló wá sáàrin yín for what? Kí ló wá ṣe? Gbogbo ẹni tí bá máa ṣe báwọn mùsẹ́bíṣẹ̀bí náà ni mùsẹ́bíṣẹ̀bí náà náà ń pe irú ẹni bẹ́ẹ̀. Òun ni ó lò dá lónìí, òun ni ó lò dá lọ́la, òun ni ó sọ pé yàn bú ni ọ́ lónìí, òun ni ó sọ pé yàn dáadáa ni ọ́ lọ́la. Kódà àpẹẹrẹ mùnáfìkì ni, àpẹẹrẹ mùnáfìkì ni. Sheikh Alumaka alawasalan, àpẹẹrẹ mùnáfìkì ni. Gbogbo ẹni tó bá sì ti jẹ́ olódodo ẹ gbọ́dọ̀ halal mùnáfìkì láàrin yín. So gbogbo ohun tí ń jẹ́ rábítà, gbogbo ohun tí ń jẹ́ rábítà ẹ fura o. Àwọn bàbá tàná bí wọn ò ti ṣe, ẹ̀yin tó ní ẹ má ṣe. Kò sọ̀rọ̀ kan tí máa ń kọjá, tí máa ń ju agbára lọ. Ọ̀rọ̀ tí wọ́n bá ti fi àbòsí kún ní máa ju agbára lọ. Ṣùgbọ́n ọ̀rọ̀ tí èèyàn bá ti fi ìbẹ̀rù Ọlọ́run tó, Alumaka kì í ju agbára lọ. Wọ́n ní wa in ja'aka fasiqun binaba'in fatabayyanu. Ọ̀rọ̀ téèyàn bá ti yànnàná gẹ́gẹ́ bí tí Al-Qur'ani wí àti tí Ànábì wa Muhammadu sọ kò lè ju agbára lọ, kò sì lè dá fìtínà lẹ̀. Ẹni bá ń kúrọ́ ẹjẹ́ ó mọ̀ pé òkúrọ́ ni, ẹni bá ń sòdodo ẹjẹ́ ó mọ̀ pé òdodo ni. Àwọn àgbàlagbà máa ń sọ pé ọ̀rọ̀ tán bá ti ní lágbájá mọ́ òròjọ́, lágbájá mọ́ òròjọ́, ẹjẹ́ àyànjú ẹ̀ ó ti di àbòsí. Ìgbà tẹ́ ní lágbájá mọ́ òròjọ́, ẹnikẹ́ni kejì náà mọ́ òròjọ́, bó o lẹ ṣe fẹ́ mọ̀ tá ń jàre tá ń jẹ̀bi. Salahuddin Ibrahim wa alaikumus salam, rọ́dù salamu wajib. Ó ti dọ̀rọ̀ àbòsí. So yín tá à ń sọnù kò ní wù wá kí rábítà kan gba àbòsí mọ́ra, kò sì ní wù wá kán fi àbòsí kún ọ̀rọ̀ wọn. So gbogbo ìwọ tó bá máa gbé kí pé mùdírù ní pírọ́blẹ̀mù pẹ̀lú àfàtọ́líà, pírọ́blẹ̀mù wo ni mùdírù fẹ́ ní pẹ̀lú àfàtọ́líà? Pírọ́blẹ̀mù wo? Ipò nájọ́ ń dù ni, àbí ìyàwó nájọ́ ń dù, àbí kí nájọ́ ń dù? Statement àfàtọ́líà kò ń ṣe mùdírù náà ní pírọ́blẹ̀mù pẹ̀lú, gbogbo rábítà ni. Bẹ́ẹ̀ sì ni tí rábítà bá mọ ìtàn ṣe, ó yẹ kí àfàtọ́líà ó defend ọ̀rọ̀ yẹn in a legal way. Ẹ kàn defend ẹ̀. Ẹni tó yan ìgbà tó yan mufti Ìwó, wọ́n name ẹ̀ pé mufti Ìwó. Ọlọ́lọ́ ara ọba ìlú Ìlọrin, ṣéhù wallahu yasimuka minan nas. Ìgbà tí bàbá ọba Ìlọrin, ìgbà tí wọ́n yan mufti, wọ́n ní mufti Ìlọrin, which is Maulana Sheikh Suleiman Faruk Al-Miskinu Billah, mufti Diyar. Wọ́n lé mẹ́ pé mufti Ìlọrin. Kẹ́nìkan wá dìde lónìí kó wá ní ṣé o Miskinu oníkìjìpá o, mufti ilẹ̀ Yorùbá ni wọ́n. Àbòsí nìyẹn. Àfàtọ́líà ṣe lè ní mufti Ìwó ó ní original mufti ilẹ̀ Yorùbá. Àbòsí nìyẹn. Which to a rábítà ó take as most important. Kódà before him coming to rábítà,
ó yẹ kí rábítà ó ti competition against wọn, wọ́n tún wá gbéra wọn wá sí rábítà. ẹ̀yin kan wá ń sọ yín pé ńgbà tán ti ní ọ̀rọ̀ táwọn sọ yẹn tí mùdírù bá wọn sọ òun bí mùdírù ti rò kọ́ làwọn sọ ẹ wá ní wọ́n ṣe mùdírù ni kí ká bẹ mùdírù kí mùdírù má bínú, kí mùdírù má bínú ti kí ni àbòsí ní jẹ́ bẹ́ẹ̀. mùdírù kọ́ làáfà tó lé àṣẹ, gbogbo rábítà làáfà tó lé àṣẹ, gbogbo rábítà náà ṣẹ̀ because iṣẹ́ tí rábítà ṣe wọ́n dánú wọ́n ní kìí ṣe iṣẹ́ wo ni rábítà ṣe? iṣẹ́ tí rábítà ṣe ni pé rábítà yẹn mufti ilẹ̀ Yorùbá tí ó sì bẹ̀rẹ̀ lónìí tí èsì àkọ́kọ́ leléyìí tí rábítà ó yàn tí gbogbo ayé sì gbà ń pé àwọn tí máa ń yàn leléyìí. èèyàn kan ṣe wá nítorí personal relationship tí ń bẹ láàrin wa àtèèyàn ó ṣe wá ní tí àpapọ̀ àwọn àáfàá ṣe yẹn o òun kọ́ mufti ilẹ̀ Yorùbá ó ní mufti Ìwó. ọ̀rọ̀ tí ò nítumọ̀ lọ́rọ̀ yẹn. so tíjá sí pé tí rábítà bá mọ tán ṣe o, tí rábítà bá mọ tán ṣe ẹ má jẹ́ á fi tì síbi pé mùdírù làáfà tó lé àṣẹ. mùdírù gbọ́n púpọ̀. tẹ́ ẹ bá lọ gbọ́ statement yẹn mùdírù ní a lè máa pọn ọmọ àparò. ìmáàmù Ògbómọ̀ṣọ́ kó bọ́ síta. mùdírù dẹ̀ sọ pé ó ní mufti Ìwó ó tako mufti rábítà. ṣé mùdírù náà wá ṣẹ̀ báwọn? ṣé mùdírù náà ṣẹ̀ báyẹn àbí rábítà? fún àwa tá à ń sọ pé mùdírù ó ṣẹ̀ mùdírù ẹnu ká bẹ mùdírù kí mùdírù má bínú. gbogbo rábítà làfà tó lé àṣẹ. ẹyẹ fìtì ẹyẹ ṣàfitì síbi pé àfà tó lé àṣẹ mùdírù kò sí ní tó kan mùdírù mọ̀ bóyá àfà tó lé wà relevant àbí ò wà relevant. ó dáa àtijọ́ táwọn àtọ́lá ti sọ pé òun ò mú àwọn lọ bẹ ẹnìkankan o, Ìmáàmù Ògbómọ̀ṣọ́ lọ bẹ ẹnìkankan o. ẹ gbọ́ kí mùdírù sọ nǹkankan. mùdírù ò ní sọ because kò wà relevant sí wọn. in tí wọ́n sọ point tán fẹ́ nail ó ní ọ̀rọ̀ onímufti dé. wọ́n kàn sọ ìyẹn mọ́rọ̀ ni pé ó ń takò wá kí ló ń ṣe láàrin wa. ẹ wá ní àwọn àtọ́lé àṣẹ mùdírù lọ́nà olóògbà àṣẹ mùdírù. ọ̀nà olóògbà àṣẹ mùdírù tí rábítà bá mọ tán ṣe o, gbogbo rábítà làfà àtọ́lé àṣẹ tí àfà àtọ́lé ọba sì lè defend intanṣọ yẹn tí wọn ò sì lè wá public bọ́n ti sọ̀hún ń pé mufti tí rábítà yẹn ní mufti ilẹ̀ Yorùbá o. I don't see what he's doing within you people. a jẹ́ pé rábítà gan ò máa ń tán ṣe mọ́nù. mo sì ti sọ ẹ má jẹ́ ó yà yín lẹ́nu. mùsẹ́bíṣẹ́bí náà lè wà láàrin rábítà náà. òun ṣe mí òun gbà mí. because kò tiẹ̀ yẹ kí statement yẹn gan jáde pàápàá. mùdírù lọ́nà òun làfàtọ́lé àgbàṣẹ mùdírù. àfàtọ́lé ọ̀ṣẹ́ mùdírù kódà lọ́dọ̀ mi àfàtọ́lé ọ̀ṣẹ́ mùdírù. ṣé báwọn lẹ́lẹ́ àwọn náà ní ẹnu wọn. àwọn tó bá sì gbọ́n wọ́n mọ bó ni wọ́n ti yànnà náà ọ̀rọ̀ so ìyẹn ò nítumọ̀. olódodo ni bàbá yẹn. ọ̀rọ̀ òdodo lọ̀rọ̀ tí wọ́n sọ òdodo kan máa ń korò ni.
èèyàn ní iṣẹ́ tẹ́ ẹ ṣe kò wà relevant, so kí ni ṣe láàrin ẹ̀yin tí ẹ ṣiṣẹ́ tí iṣẹ́ wà relevant, ẹ̀yin náà wà relevant nìyẹn, kí lòun ṣe láàrin yín tí ó bá ti pé ojú ò ti àáfàá Tọ́lá náà, àwọn tó describe as irrelevant people, what are you doing in their midst? àpẹẹrẹ mùnáfìkì nìyẹn, àpẹẹrẹ mùsẹ́bíṣẹ̀bí náà nìyẹn. èèyàn sọ yìí publicly ni kìí ṣe àyọsọ àbí nǹkan kan láti fi mú inú àwọn kan dùn ń pé ẹ̀yin nínú àwọn tá a rí, nínú àwọn tá a kọ́kọ́ rí nígbà ọ̀rọ̀ ìmámù èrú tó ṣẹlẹ̀ tó kọ́kọ́ dìde ní Ìwó, ìyẹn wá túmọ̀ sí pé ńgbà tẹ́ ẹ fẹ́ compensate wọn, kẹ́ ẹ fi tí èsè tí wọn compensate wọn, bẹ́yìn náà ṣe ń jókòó sí tí èsè tí yín, gbogbo ìṣesí yìí náà yín júwe pé ààyè yẹn èsè títí yín, gbogbo ìṣesí yìí náà yín júwe pé ààyè yẹn ààyè àbòsí ni. so ẹjọ́ ẹ má pẹ́ǹtì mùdírù, ẹ má pẹ́ǹtì wọn ló kọ tí èsè títí wọn, because àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní táàgì ọ̀rọ̀ yẹn nísìn pé mùdírù ló ní iṣu pẹ̀lú àáfàá Tọ́lá, mùdírù ò ní iṣu kankan pẹ̀lú wọn, Rábítà ló ní iṣu pẹ̀lú àáfàá Tọ́lá, torí pé àáfàá Tọ́lá antagonize tí Rábítà ṣe. bẹ́ẹ̀ yóò ṣe wà surprise nìyẹn, àwọn tó tí ẹ bá rí pé Ànábì ti sọ̀rọ̀ pé ìzálàm tẹ̀sẹ̀ yìí fásitì mashita sallallahu alayhi wa sallam, Ànábì ti ní ẹni tí ò bá ti ní ojú tì ẹni tó bá wù ú ní ó máa ṣe, ẹni tí ò bá lójú tì ní máa ṣe báwọn. òṣèlú sì ní jẹ́ bẹ́ẹ̀, ìzálàm tẹ̀sẹ̀ yìí fásitì mashita, tí ẹ bá ṣe ìwà ìlójútì àwọn ìzàn ajẹ́ pé àáfàá Tọ́lá recognize Rábítà, àáfàá Tọ́lá recognize Rábítà ń pé Rábítà ni àwọn alákòóso ilẹ̀ Yorùbá, nígbàtẹ́ wá recognize wọn kílé tí ẹ̀ ń tako ní tí Rábítà ṣe, kílé tí àáfàá Tọ́lá yìí nígbà tó mọ̀ pé òun fẹ́ lọ́bi, òun lè lọ́bi ń tán ṣe, ń tán sì ń ṣe tí Rábítà ń ṣe tó dáa ni, kí lè tí ń takò tí Rábítà ṣe. so gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ pé àáfàá Tọ́lá ṣe mùdírù, àáfàá Tọ́lá ò ṣe mùdírù, ẹ má tagi mùdírù mọ́ nǹkan kan pẹ̀lú àáfàá Tọ́lá, ẹ má bàbá báyẹn ló kọjẹ́. ṣé àtijọ́ tí àáfàá Tọ́lá ti sọ pé òun ò lọ, òun ò mú òun lọ bẹ́ẹ̀ nìkan kan, ṣé ẹ gbọ́ kí mùdírù sọ nǹkan kan ni? mùdírù ti clear ọ̀rọ̀ wọn, ọ̀rọ̀ yẹn lè jáde ń bẹ̀ ń tòótọ́, wọ́n ti clear ọ̀rọ̀ wọn pé ó ń tako Rábítà. ṣé àáfàá Tọ́lá ò wá tako Rábítà? tí àáfàá Tọ́lá ò bá tako Rábítà yóò ní mufti Ìwó ní mufti ilẹ̀ Yorùbá gangan original, ṣé kò tako ìntí Rábítà ṣe? ẹ jẹ́ àkóǹdì àbòsí o ẹ jẹ́ àkóǹdì àbòsí, ayé ló mọ̀, ayé ló mọ̀, èyàn mọ̀ wá lọ wájú yóò mọ̀ wá lọ ẹ̀yìn, èyàn mọ̀ lọ wájú yóò mọ̀ lọ ẹ̀yìn, òun ni ó wé yìí lónìí, òun ni ó wí yìí lọ́la. mo post fídíò Mọ̀lánà Sheikh Jaqmal kan, tẹ́ bá lọ wo kọ́mẹ́ǹtì yẹn, àwọn aláìmọ̀ kan pé Jaqmal ó máa sọ̀rọ̀, kò ní mádìsí wá, kò ní mú Kùránì wá, àwọn pẹ́ǹsì yẹn mo ti sẹ́ǹdì àdìsí àti Kùránì sí nísìnyí, èyí rí nǹkan kan sọ. èèyàn ṣe analyze personal issue lérí mímbà rí, títa ló fi jọ tí Ànábì wo kó sọ fún wa, ẹni yìí sì ní claim pé onísúnnà lòun, súnnà ta wá ní, súnnà ta ni, súnnà Ànábì wo,
bẹ́ẹ̀ ni ìkan náà àwọn arábítà rẹ̀ ní sọ fún àfàtọ́lẹ́ kó wá síbẹ̀ ló jẹ́ kí n ní kí arábítà ó fura o kí arábítà ó fura àwọn mùsẹ́bíṣẹ́ bí iná kọ̀ọ̀kan wà ń bẹ̀ because gọ́ọ̀sì wo làfàtọ́lẹ́ á ní láti kọ́kọ́ wá síbẹ̀ láwọn tó takò. Mùsẹ́bíṣẹ́ bí náà ní máa ń ṣe báwọn. Tola has been confused. There's no any confusion about him. He's just a politician. Òṣèlú ni politics ni ìní ń dààmú àfàtọ́lẹ́à táfà bá ti lóun fẹ́ mọ́ ẹ ṣòṣèlú àìṣòṣèlú mùdírù ni bàbá fi ń ní pírọ́blẹ́mù pẹ̀lú àwọn èèyàn. Àwa sì láìkí bí wọn ò ṣe ká má ṣe. Sáàsà bó làfà ti wí gan sáàsà yẹ ṣúṣú sáàyè sáàmọ̀ ṣúṣú òṣèlú wa ń bẹ́nu nǹkan dáadáa ni àwọn tí wọ́n kàn lọ tí wọ́n pọ̀ tí wọ́n kàn báyé ẹ jẹ́ wọ́n bà reputation yẹn jẹ́ so àfàtọ́lẹ́à ò ní mùdírò ní problem pẹ̀lú àfàtọ́lẹ́à ẹ má tagi bàbá yẹn mọ́ tí ò ṣe ẹ fi bàbá yẹn lọ́rùn lẹ̀ mùdírù yìí náà ni lẹ́nu ọ̀rọ̀ yìí ẹ ti ń tagi ń pé mùdírù làfàtọ́lẹ́à ṣẹ̀ nígbà tí àfàtọ́lẹ́à ti ṣẹ̀ ẹnu pé ká bẹ mùdírù kẹ́ bẹ mùdírù bò ṣe àfàtọ́lẹ́à wà relevant lọ́dọ̀ mùdírù ni àfàtọ́lẹ́à ń bẹ nínú àwọn tí mùdírù ọmọ kàwọ́rọ́ wọn kún láyé mùdírù tèmi mọ̀ o mùdírù ò lè ka ọ̀rọ̀ àfàtọ́lẹ́à kún ọ̀rọ̀ ábítà ló jẹ mùdírù lógún gẹ́gẹ́ bí àmánà iṣẹ́ tí bàbá wọn ṣe tí ó bàjẹ́ láyé bàbá wọn àwọn náà ò fẹ́ kó bàjẹ́. in tí bàbá yẹn dúró tì nìyẹn ń pé iṣẹ́ tí bàbá mi ṣe ò ní bàjẹ́. You want to divide Rabita into two tí Rabita bá gbà nìyẹn which I know me as a person mo mọ̀ pé kò lè possible Ọlọ́run sì nígbà fún so mùdírù kọ́ ni àfàtọ́lẹ́ àṣẹ o àfàtọ́lẹ́ àṣẹ Rabita ó sì yẹ kí Rabita ó sanction wọn ó yẹ kí wọ́n bọ́ta kí wọ́n tún ọ̀rọ̀ yẹn sọ fún gbogbo ayé mufti ìwó ni o mufti tí Rabita yẹn ò ní mufti ilẹ̀ Yorùbá ká tún ọ̀rọ̀ wọn sọ ẹ wá ní ká máa bẹ mùdírù aleykum salam ká máa bẹ mùdírù fún kíni kódà tí Rabita bá accept ọ̀rọ̀ yẹn tí àfàtọ́lẹ́à ò sọ̀rọ̀ yẹn in public lọ́dọ̀ mi o Rabita ò máa ń tán ṣe. torí pé bàbá wa mùdírù wọ́n máa ń tán ṣe náà fi mẹ́ṣọ̀ ọ̀rọ̀ yẹn wọ́n dẹ̀ ti wẹ̀ wọ́n ti bọ́pá wọ́n ti fọ́ra wọn mọ́ pé èmi mi sí nínú àbòsí ní tí mùdírù sọ ìwọ tí ò bá yé kò lè yí ọ ọ̀rọ̀ tí bàbá yẹn sọ ẹ tako bàbá yẹn ti sọ ọ̀rọ̀ wọ́n ti bọ́pá wọ́n ti bọ́sẹ̀ nìyẹn wọ́n ti bọ́pá wọ́n ti bọ́sẹ̀ tí àpapọ̀ Rabita ò bá wá sọ̀pọ́tì wọn àwọn ti síra láfíà torí wọ́n sọ kò sí nínú ń pé wọn ò sọ mọ́ ẹ̀yin tẹ́ ẹ bá wá fi àbòsí kún ẹ jábọ̀ fún Ọlọ́run. Yes, he need to face the consequence. Kò sí ní tó bo orílẹ̀-èdè wa yìí jẹ́ òun náà ni pé bí ẹnìkan bá ṣe nǹkan ìjìyà tó bá yẹ àbí tó bá tọ́ sẹ́ni yẹn àìṣe fún un lẹ́lòmíì fi máa ṣe Number one, why is àfàtọ́lẹ́à allow
to come to Arabita kílẹ̀tà tí àfa tọ́lá kọ́kọ́ tí kọ́kọ́ wà láàyè yẹn ná okay àlàáfù inda rasulullahi mahmulun ẹ̀kọ́ tí ànábì kọ́ wa nù èyàn máa ń sàmójú kúò bí èyàn ó bá wá sàmójú kúò a ti gbà wọ́n láyè wọ́n ti wá sí tí Arabita ń ṣe now ó sọ báyìí nípa wa kí ni tó rí tó fi wá ru ọwọ́ this is what Mudiru is saying and that is fact nìyẹn in tó sọ yìí wá defend díẹ̀ kò wá sí tí àfàtọ́lá lè fi defend díẹ̀ ọ̀rọ̀ tó sọ nípa Mudiru àwọn ọlọ́bẹ̀ Mudiru àwọn ọlọ́sẹ̀ kìíní kan wọ́n lè defend díẹ̀ wọ́n lè defend yẹn pé bí Mudiru ti rò kọ́ ó dá ti mufti tó sọ bó láti rò bó lẹ́yìn ti rò ẹnìkan ló kọ yín pé bó ṣe divide Ògbómọ̀ṣọ́ nù bẹ́ẹ̀ ni Ògbómọ̀ṣọ́ is one ever since ìlú Ògbómọ̀ṣọ́ yọ ọ̀kan ni àwọn tí nǹkan ò yé bó bá sàásí àfàtọ́lá ní mú yín ni bí kinní kan ni kò tiẹ̀ yé àwa àwọn ni súnà ní ọlá ìṣòdodo ní òdodo owó èmi máa ń béèrè òdodo náà dà this same àfàtọ́lá ló ní mọ́lúdì ò dáa mọ́lúdì ìdá àmọ́ mọ́lúdì tó dáa ká má ṣàwọ́dù ká má ṣe láwàní àfàtọ́lá yìí náà ló padà lọ bí mọ́lúdì wọ́n sì ṣe láwàní ń bẹ òdodo náà dà sẹ́ẹ̀ because ẹ̀rín wa bí alátakò fún ẹni yìí kí tí òdodo tí àwa ń sọ tí ẹ̀yin ò gba òdodo tí àwa ń sọ kí tí ẹ̀ gba òdodo táwa ń sọ tẹ́ẹ̀ fi ń rí àfa ìbígbà tó yá sí pé in tó ń sọ lòdodo èyàn ní nǹkan ò dáa òun náà sì ṣe. So what are we saying? So ẹ dákun gbogbo ẹ̀yin bàbá wa gbogbo ẹ̀yin àáfàá wa gbogbo ẹ̀yin sàdáàtù wa nínú Arabita àwa ìdájọ́ tó tọ́ làwa ń fẹ́ àfẹ́ ìdájọ́ àbòsí àfẹ́ ìdájọ́ àbòsí ìdájọ́ tó tọ́ àwọn ò ní ẹ gbẹ̀bí fẹ́ nìkan ẹ gbé àwẹ̀ fẹ́ nìkan àmẹ́ni bá jẹ̀bi ẹ gbẹ̀bí fún náà ni wọ́n ní ẹ̀mọ́ wa ní àgbàdáfàtọ́lá àti rí pé ó ṣe Mudiru ẹnu pé ká bá bẹ Mudiru ló kù báyìí kẹ bá ta ni bẹ Mudiru ẹni tó fẹnu ara ẹ̀ sọ pé òun ò lọ bẹ nìkankan o òun mú òun lọ bẹ nìkankan o àti pínṣẹ́ kìí ṣe Mudiru làfàtọ́lé àṣẹ o àfàtọ́lé àṣẹ gbogbo tí ń jẹ́ Arabita àfàtọ́lé ní ẹ̀wà relevant dáfàtọ́lé àṣọ nìyẹn ìwọ́n tó bá fẹ́ kọ́ọ̀tì ọ̀rọ̀ mi ìtàn sọ nìyẹn torí tí Arabita ṣe àfàtọ́lé ní kìí ṣiṣẹ́ wọ́n kó dànù so Mudiru kọ́ làfàtọ́lé àṣẹ Arabita làfàtọ́lé àṣẹ ẹyẹ tàgì Mudiru mọ́ ọ̀rọ̀ àfàtọ́lé ẹyẹ tàgì ẹ̀ mọ́ àfàtọ́lé náà bó làfàtọ́lé ṣiṣẹ́ Arabita yan mufti fún gbogbo ilẹ̀ Yorùbá àfàtọ́lé ní mufti ìwó ni mufti gbogbo ilẹ̀ Yorùbá ṣé kò takò tí Arabita ṣe. This same àfàtọ́lé ló wá síbi ìjókòó Arabita so Mudiru pè wọ́n jáde ń pé jábọ́ síta òun takò Arabita ṣé Mudiru làfàtọ́lé wá ní iṣu pẹ̀lú yẹn àbí gbogbo Arabita so ẹ túmọ̀ da nǹkan mílẹ̀ fún bàbá yẹn àwọn tí nǹkan òye tẹ́lẹ̀ náà wọ́n rí bàbá yẹn bí oní wàhálà ni bẹ́ẹ̀ sì ni àwọn gẹ́gẹ́ ló ní wàhálà àwọn pípù yìí ló ní wàhálà àná nìsíntàn yan ìmámù Ọ̀yọ́ ẹ̀wọ̀n tó níyàwó mẹ́ta ẹ̀wọ̀n tó kọ
àwọn tán ń pera wọn lóní súnà yìí náà nù ẹwọn tó kọ ṣe ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tí mú peace wá ní àbí ọ̀rọ̀ tí dá wàhálà lẹ̀ irú ẹ̀ náà wàhálà fàtọ́lẹ́ àtàǹsọ yìí ẹ wá ní Trump ni wọ́n ń pa àwọn Christian ẹni wọn pa ṣé ọ̀rọ̀ tí oníyàwó mẹ́ta sọ yìí nìsín kò júwèé pé Christian ẹ ètì wọn